ewé làpálàpá pupa, ewé làpálàpá funfun, ẹ̀rù alámọ̀, ewé làpálàpá pupa, ewé làpálàpá funfun, ẹ̀rù alámọ̀. Kí la fẹ́ fi ṣe? Mò ń bọ̀ wá. Gẹ́gẹ́ mo yẹ sọ fún wa pé gbogbo ẹni tó bá ń lálàá pé ó ń jẹun lójú oorun, ó ń ní ìbálòpọ̀ lójú oorun, ó ń forí kó okùn aláǹtakùn, ọ̀rìnrìn rìn mọ́lẹ̀, ó ní àwọn àtáàkì lójú oorun, gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kíyàn tẹ́gbẹ́, ó máa ń fàyàn sẹ́yìn ni. Síwájú kí n tó dára ti yín nǹkan tẹ́ lọ ṣe, ẹ rí pé ẹlòmíì tó bá lájọṣepọ̀ yẹn lójú oorun tó bá máa fi jí àti rẹ̀ àti weak. Ẹlòmíì ní mouth odor, ẹnu ẹ̀ adédé máa rùn, ara ẹ̀ adédé máa rùn sáwọn èèyàn. Àwọn sáyìn yẹn, àwọn àmì ó ti mí ni pé àwọn àtìláwí, àwọn ẹ̀mí èṣù, àwọn agent, àwọn àlìjọ̀nú burúkú wọ́n ti ń dẹ nìyẹn láàmú torí pé iná owó yàrá kun owó àwakọ̀ bí ìlú òun mí ní àìṣò látara òun náà. Èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín tẹ̀lé rí wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ní àwọn symptoms yìí tó ní ìbálòpọ̀ lójú oorun, ẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ ni wọ́n wá ń bá àbọ̀ ọ̀rìnrìn rìn mọ́lẹ̀. Gbogbo àwọn nǹkan tá a kà síwájú yìí ìjákulẹ̀ ló máa ń fà, kì í jẹ́ kíyàn soríire. Wàá wá gbìyànjú, wàá ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ yìí. Àmọ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ má gbàgbé láti get all in one by Sheikh Afagba natural apps. Lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni a ti lògùn sí kò lọ ni, ó lọ́wọ́ ayé nú ni, ó lẹ́sẹ̀ ayé nú ni, à ń forí kókó aláǹtakùn, à ń jẹun lójú oorun, à ń ní ìbálòpọ̀ ojú oorun, à ń ní mouth odor, à ń ní body odor, wọ́n ń lájọṣepọ̀ lójú oorun, à ń rí àwọn ìjákulẹ̀. Gbìyànjú kó gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps. Egbòogi láti India, láti China, láti Arab country àti ní Africa wà lápapọ̀ síbẹ̀. Prophetic medicine ni, ó dẹ̀ wà halal, ó wà halal. So ẹ WhatsApp wa, à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ lórí 15,000 naira ní Nàìjíríà lọ́wọ́ báyìí. Àwọn èèyàn dẹ̀ ń lò wọ́n dúpẹ́, Ọlọ́run jẹ́ kí wọ́n náà lè dúpẹ́. Ẹ WhatsApp wa lórí +27612956389. Egbòogi tó dáni láti kojú èkéyìí nínú àrùn bí sinillahi ta'ala, insha Allah rahman. Ọlọ́run jẹ́ kẹ́yìn náà dúpẹ́. Ẹ WhatsApp wa lórí +27612956389. Tẹ́ bá ní the all in one by Sheikh Afagba natural apps. Ọmọ ìyá mi tó bá ti gẹ́ẹ̀tì làpálàpá pupa àti làpálàpá funfun, dá ẹ̀rù alámọ̀ yìí kó sísàlẹ̀ kòkò, kó kó làpálàpá méjèèjì lé lórí, kó bomi sí, kó ṣe lágbo, kó máa fi ṣanra láàárọ̀ lálẹ́ lọ́sàn-án. Gbogbo ìgbà tó bá ti ráyè máa fi ṣanra. Gbogbo ogun ìjákulẹ̀ yìí ó máa ṣe kí ni, ó máa bọ́ nínú ẹ̀. Torí àwọn tí ò bá lówó ra product wa la fi ń kọ́ wa láwọn ẹ̀kọ́ yìí. Má sálàmù wa ilà lè kọ́ yìí.